Òṣàòkè wá fàyè mi dára. Fọlá dára. Ọba ọ̀run wá fàyè mi dára rere láyé. Fọlá dára. Òṣàòkè wá fàyè mi dára rere o. Ó bẹ́ jẹ́ kí n máa pariwo mẹ́, ó dẹ̀ mọ̀ pé mi ò like kí n máa pariwo mẹ́. Ó jẹ́ kí n look very irresponsible, very heartless. Mi ò like ẹ̀ náà. Babe jọ, mo ti sọ fún ẹ. Má máa bá mi sọ̀rọ̀ lójú àwọn ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀. Mo wọ kitchen sí mo fẹ́ bu drink nínú fridge. Ọ̀rọ̀ ẹ ló wá ságbárí mi. Ọ̀dà má bínú. Ọmọ mi, fine baby. Arẹwà, ó yá gbàgbà kó mú. Drink ẹ̀ tó like ẹni tí doctor recommend. Thank you. Pẹ̀lẹ́, ó yá mú dáadáa. Drink up. Mú dáadáa. Ó yá, drink up. I love you so much. Is there another thing you want me to do for you? No. Tó bá dé àwa ṣe nǹkan tí n bá fẹ́. Èmi àti ẹ máa pẹ́ fúnra wa. Ó yá, drink up. Darling. Fuji. Foladara. Fuji, please help me. I'm in pain. Foladara. Ìwọ ló fi ọmọ àparò sábẹ́ tó ń gbin ọkà bàbà. Ó finú wénú. Ó jẹ́ rẹ̀. Àwọn àlejò tó wá yín wá yìí, ó wà lọ́wọ́ wọn gan-an. Báyìí sọ ṣe gbọ́dọ̀ dẹ̀ wá ń sọ. Mo kàn rọra drop díẹ̀ ni mo kàn gbọ́n kankan sọ bákanbákan. Wọ́n gbà mo wá lọ tọ̀ kí n tó padà dé báyìí ẹ̀yin ọmọ owó tán fẹ́ wọ mọ́tò. Àwọn ìyórí wọn wáyé wọn kì í ṣe olóṣì. Kódà owó yìí mo pé kán san ẹsẹ̀kẹsẹ̀ ránṣẹ́ transfer sórí àkáǹtì mi. Ìwọ yóò jẹ́ pé kó bá wá má bẹ̀ mí bàbá ẹjọ́ kí bá dáhùn wo n kò lè máa fóònù mi rẹ gbòógì máa ṣoògùn kí máa gbé ẹlẹ́ lọ pé kó lọ lò ó ṣùgbọ́n. Èmi náà ṣá máa ń ṣe nọ́mà ń gbà kọ̀ọ̀kan ìwo wa ni máa ń ṣe nọ́mà náà ẹ̀ ṣáà rí bìtì mi sí. n ò fi mú mi náà rè yẹn àti kékeré bá débi dédé òyìnbó yóò máa ń sọ lẹ́nu òyìnbó ẹnu rẹ̀ gbáyìí òyìnbó yẹn jẹ mí gan. Bàbá o. Kó bá yá pé mo fẹ́ lọ sí sùkúrù ǹjẹ́ máa pé kó máa kọ́ mi léyìnbó. Ẹ wo ọṣẹ tí ẹ fẹ́ gbé fún mi yẹn. Ọṣẹ tó pé kí n bẹ́ẹ̀ ṣe mo ti bẹ́ẹ̀ ṣe. Ṣùgbọ́n ọṣẹ yìí máa gbé fún ẹ láìsàn yìí kó o bá ti ń wé ọṣẹ yẹn má sùn mọ́bìnrin o. Kí má sùn mọ́bìnrin ibi tí bá wo. Ìkànnì máa mú má ta lọ́pọ̀ má ta láwìn má kẹ̀dẹ̀ gbé padà wálé ìkànnì máa ṣẹlẹ̀. Fọjọ́ mélòó. Dédé jọ́ yóò bá ti fẹ́ wé ọṣẹ yẹn kó o bá wọ ẹṣẹ yẹn lẹ́nu wàá fọjọ́ méje lẹ̀ kó o kò ní sún mọ́bìnrin. Ọ̀làrò fẹ́ náà àbí kó o fẹ́. Ẹ wo méjèèjì ló necessary jàre káyé da kéèyàn dẹ̀ tún lá ọmọ gbogbo ẹ lọ ṣẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ ni. Ọmọ mi Ọlọ́run á jẹ́ kó dáa fún ẹ nǹkan rẹ kò ní dojúrú ṣó tẹ́ ẹ lọ́rùn kí n gbọ́ṣẹ́ fún ẹ kí mi gbé fún ẹ àbò tí o fẹ́ ṣe wọn bá wùn ẹ kó o bá ti wẹṣẹ yẹn lé ní ó dẹ̀ yan ọjọ́ keje kó o tó lè lọ sún mọ́bìnrin o ṣùgbọ́n kó má máa fọwọ́ ara rẹ fàgbèsè ayé ara rẹ sẹ́yìn o. Ó dẹ̀ gbé wá. Bó ṣe jẹ́ rẹ yẹn o á jẹ́ fún ẹ o á jẹ́ fún ẹ o má wẹ̀ lóru o má wẹṣẹ yìí má gbé fún ẹ má wẹ̀ lóru o. Ṣé mo lè sún mọ́bìnrin kí n tó wẹ ọṣẹ yẹn? Ìbá wọn kó o ṣe àmọ́ kó yín fọ ọkàn ṣe
kó rí pé o ti wẹ ara rẹ mọ́ kó o bá dẹ̀ ti wọṣẹ́ yẹn báyìí lẹ́nu o kò gbọ́dọ̀ sùn mọ́bìnrin lọ́jọ́ keje o. ṣọgbọ́n nígbà ayà tó jẹ́ fún ẹ mo mọ̀ ó lágbára fún ẹ. èmi kọ́ ni mo ní kúrí ẹ̀ máa pè tí mo bá wá dọ̀hún pẹ̀lú ọmọ ìgbèrè tó gbé síkù yìí kẹ́sọ̀. Labebe. Sir. Now, open the gate for me right away. We say hello, sir. Ha, are you mad? Not, sir. You don't go bere. You don't bere tí mo lọ rí. Ojo when pọ̀ jù. Shut up! Now, open that gate for me. Ọmọ tẹ́ ránṣẹ́ tọ́pẹ́ ètìdì. Ṣé fẹ́ lọ pàdé ẹ lọ́nà ni? Tó bá ṣọ́ ara ẹ̀ mi ẹ̀ máa bọ́ sí. Ṣé fẹ́ lọ pàdé ẹ fẹ́ lọ. Olùkọ́ sí gate fún mi. Ṣé kí n gbà lẹ́ ni? Sir. Not, sir. Not, sir. I'm sorry. Second back, change the way to body. Can't say go to wine up. Ọ̀gá, kí ló ṣe yín? Ọ̀gá, lábẹ́bẹ́! Ọ̀gá ẹ dá mi lò. Lábẹ́bẹ́! Ọ̀gá ẹ dá mi lò. Ẹ dáhùn, kí ló ṣe yín? Lábẹ́bẹ́! Ọ̀gá mo ti dé, ẹ lajú. Lábẹ́bẹ́! Ọ̀gá, ẹgbà mi o! Orito. Hello. Kí ló ṣe nọ́mbà yín? Mo ti ń pe nọ́mbà yín látàárọ̀. Ta ló sọ̀rọ̀? Tọ́pẹ́. Kí ló dé Fọlá ńkọ́? Nǹkan ló ṣẹlẹ̀. Àǹtí Fọlá ni o àti rush wọn wá sí hospital. Hospital kẹ̀? Kí ló ṣe? Mi mọ̀ dájú ẹ máa bọ̀. Hospital wo lẹ gbé lọ? Bánkẹ́ hospital ni sir. Bánkẹ́ hospital. Okay, mo ń bọ̀ sí. Okay, ẹ má pẹ́ sà. Ta ló pè? Ọmọ ọ̀dọ̀ Fọládára. Kí ló dé? Ó láwọn rọ́ọ̀ṣì fún Fọládára lọ sí hospital kẹ̀. Kí ló ṣe? Kò sàn kó tó ṣe. Ó yá ẹ já lọ wo. Ṣé mo ti sọ bí tó wà fún mi? Ó ní báńkì. Ẹ má bá yín ta, ẹ jẹ́ kí n mú gèlè. Kí ni mo tẹ̀ fẹ́ mú? All right. Kí ni mo fẹ́ mú náà? Ṣé káàkiri wà lọ́wọ́ yín àbí? Tọ́pẹ́. Gbójú sókè kò wojú mi. Ojú lọ́ra wa. Yes sir. Ìwọ àti madam àtọkọ madam lẹ́jọ́ ń gbélé àbí? Bẹ́ẹ̀ni sir. Ìwọ dẹ̀ ló ń ṣe oúnjẹ fún madam. Bẹ́ẹ̀ni. Báwo wá ni poison ṣe dé ní oúnjẹ madam? Mi ò mọ nǹkan kan pẹ́, mi mọ nǹkan kan. O mọ nǹkan kan pa ẹ̀. Mi mọ. Ìwọ madam àtọkọ madam lẹ́jọ́ ń gbélé. Ṣé àjẹ̀nú ló wá fún madam ní poison jẹ ni? Èmi kọ́.
kí ló ń gbà pé ìwọ ọkọ ṣé ọkọ madam ló wá fi pọ́ìsì sínú oúnjẹ fún ìyàwó ẹ̀ ni. mi sọ bẹ́ẹ̀. àjálù wa ló wọlé tó fi pọ́ìsì sínú oúnjẹ fún madam. bẹ́ẹ̀ ni ẹ ṣe sà ṣe rí lọ́jọ́ yẹn ọkọ madam àwọn náà rán mi iṣẹ́ pé kí n lọ ra nǹkan wá nígbà tí màá padà fi wọlé ni mo wá rí madam tí wọ́n jakoro kúlẹ̀ńlẹ̀ kó tó dípa gbé wọn lọ sí hospital sà. ó wọlé wá ní ọkọ madam wà. nígbà tí mo wọlé mo rí glass cup méjì lórí tébù ìkan ní drink ìkejì ò ní láti gbà yẹn lèmi àti rí ọ̀gá mu. ìgbà tó wọlé orí glass cup ọ̀kan ní drink ọ̀kan ní drink. bẹ́ẹ̀ ni sà. ẹ̀ẹ́dẹ̀ rí ọkọ madam láti gbà yẹn. rárá sà. Tọ́pẹ́ sọ fún mi kí ló wà láàrin wa àtọkọ madam. ọkọ kò sí kankan o kò sí kankan láàrin èmi àtọkọ madam kódà ọkọ madam wọn tiẹ̀ nífẹ̀ẹ́ mi rárá ọ̀gá wọn kórìíra mi wọn tiẹ̀ fẹ́ rí mú mi látàn rárá ọ̀gá ò nífẹ̀ẹ́ mi rárá. ọ̀gá ò nífẹ̀ẹ́ kí ló ṣe tọ́gbọ̀ fi nífẹ̀ẹ́. mi mọ nǹkan tí mo ṣe fún wọn kàn kórìíra mi wọn tiẹ̀ ń fẹ́ rí mi rárá sá. ọ̀gá kà kórìíra ẹ̀. bẹ́ẹ̀ ni sá. kò sí kankan láàrin yín. kò sí kankan kò sí kankan. ok. ọ̀gọ́lọ́pàá ohun tẹ́ bí mi rèé èyí mi dáadáa ìtàlẹ̀ mi wá géètì rẹ̀ mú ìṣí n kò wọnú ilé ìgbà mi dọ̀bá pè pé géètì máa ń wá o bóyá fẹ́ fún mi lówó dàkọ́ mu ló mú ẹ̀ẹ̀kan kan jẹ́ ní n kò wọnú ilé bí alára ṣùgbọ́n inú géètì ìbẹ̀rẹ̀ mo wà. ok sọ fún mi kí ló mọ̀ nípa ìgbéyàwó ọ̀gá ẹ̀ àti ìyàwó ẹ̀. ìbéèrè ńlá lẹ béèrè ìgbésí ayé dáadáa orí ìgbésí ayé ìgbéyàwó wọn èèyàn gbọ́dọ̀ fi ìgbésí ayé wọn tọrọ ìgbéyàwó bí n bá fà báyìí kára máa tẹ̀lé ní ìgbà mi báyìí ọ̀gá máa tutọ́ báyìí ìyàwó àfẹnú gbà ìrẹ́pọ̀ wà láàrin wọn ohun tí mo rí rè yẹn ó sì ìjà ìrẹ́pọ̀ pọ̀ jù. kí ló notice níjọ́ tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. kẹ́ ẹ̀ pé. àní kí ló notice níjọ́ tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. nọ́tẹ̀sì ìyẹn kò bá gbélé ìrọ̀wọ̀ àtàǹgbélé rè o èmi gẹtìmán ìtàrímọ̀ wà bí ajá ẹni ń dáná fún wa òun wà ní ilé ọ̀gá àti ìyàwó èmi tẹ́ dákọ̀ pé nọ́tìsì yìí èmi kò rí rí ó wá lè jẹ́ pé kí n tó dé ẹ̀rọ ọ̀gá kọ́ tó gbà mí fún gẹtìmán bí ó ti wá bẹ̀rẹ̀ ṣùgbọ́n bàtẹ́ mi ti débẹ̀ èmi kò rí ẹni jẹ́ bẹ́ẹ̀ àtàǹgbélé nìyẹn. àní kí nìkan tó rí níjọ́ tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. ṣé o ló ń jẹun tẹ́ pé nọ́tìsì. ó dáa ohun tí mo rí rèé ṣàìdédé lọ́gàá bá pariwo láti inú ilé lọ́kọ̀ báàgì gẹ́tìmán sí géètì ọ̀gá kí ṣẹlẹ̀ àkó sí géètì ń bá sí géètì lọ́gàá bá kó báàgì sínú mọ́tò ọ̀gá ibi sẹ́yìn lọ èmi tẹ̀lé bí wọ́n lọ sí Afghanistan ni lọ́ba ṣáàṣì kí mọ́tò ó di pàṣún lọ́ba ṣáàdìráfà ọ̀tún ń bá ti géètì padà bí mo ṣe rí rèé o. orí ọ̀gá tó gbé báàgì tó wọnú mọ́tò ó dẹ̀ sílẹ̀kùn fún jáde. wá ìjọba lọ ìṣàánú mi gbà mí ẹbí mi kọ̀kọ́ ìdàgọ́ ọlọ́pàá rí ègún burúkú rẹ̀ bá mi parẹ́ lórí ìtọ̀dọ̀ tèmi ẹ má kí n burúkú jà wá apọ̀ ti gbé mọ̀lẹ́bí wa dàgọ́ ọlọ́pàá rí ẹ bá mi fọ̀ dànù kó mọ́. wáyé o ó ṣe wá ṣe mí. tó fẹ́ máa lọ lé. Yes, doctor. ara wọn ti ń balẹ̀ gbogbo poison tí wọ́n mú yẹn àti flush ẹ̀dà nínú system wọn àmọ́ ẹ fún mi ní ọ̀la àtọ̀túnla kí n lè monitor wọn òun ló máa determine ìgbà tá a máa discharge wọn. Okay. kò burú sí wàhálà ẹ ṣé. excuse me. Okay, thank you. Hey, my God. Poison. Ẹ̀gbọ́n náà, báwo ni poison ṣe dé system dára àti pé ta ló fún ní nǹkan mu tí poison fi wà lára ẹ̀? That's my own area of concern o.
Dádì dára. Yes. Èmi lẹ ń béèrè ìbéèrè yẹn lọ́wọ́ ẹ o. Àbí ìwọ ọ̀rẹ́ mi rèé báwo la. Bó ṣe bẹ́ẹ̀ gbọ́ tí ọmọ tó ń bá wọn ṣiṣẹ́ ṣàlàyé fún wa tó ní glass cup méjì ló ń bá tí wọ́n fi mu wọn drink. Bẹ́ẹ̀ni. Àwọn mélòó náà ń gbénú ilé ṣe bóun àtọkọ ẹ̀ náà ni ẹnìkan mu drink ó land is hospital ìkan mu tiẹ̀ ó sá lọ ṣé ẹ mọ̀ pé ó yẹ ká fura. Èmi ò ní fẹ́ ká ronú lọ sí area yẹn because a ti ń rò pé ẹnìkan ló ṣe é nìyẹn èmi ò bá advice pé ká má ti rò lọ síbẹ̀ yẹn. àmì Túnjí là ń sọ yìí Túnjí claim pé òun love ọmọ yìí báwo ló máa ṣe wá jóun ló máa poison ẹ̀. Èmi máa rò bẹ́ẹ̀ o. Why? Ẹ ṣe. Why? Túnjí tẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó ń claim pé òun love ọmọ yìí láti jẹta tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ṣe àríjẹ. Switch off ní fóònù ẹ. Òhò ṣé ẹ mọ̀ kó sá lọ nìyẹn ṣé ejò lọ́wọ́ nínú báyìí. Anyway Sherry àwọn ọlọ́pàá ti wà involved báyìí wọ́n ti mú ọmọ ọ̀dọ̀ wọ́n ti mú gate man. Ẹ jẹ́ kán carry out investigation wọn Túnjí ni o Túnjí kọ́ ish let's wait for them. n tó concern èmi òun lọ́mọ tèmi ṣá nǹkan gbọ́dọ̀ ṣe. nǹkan tí mo gbọ́ nǹkan lè ṣe ó ṣe ń ká ẹ lára ló ń kéde. According to our investigation tá a ṣe àti pàápàá jùlọ nǹkan tá a gbọ́ ní àtẹnumọ́ yín ẹ jọ̀ọ́ báwo lè náà ṣe ṣe tẹ́ fi gbé ìwé ilé yín fẹ́ni tẹ́ ò mọ̀ rárá tẹ́ ẹ̀ mọ́lé tẹ́ ẹ̀ mọ̀ náà ẹ̀ kò yé mi náà. ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù ẹ dúró torí n tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ó ti yàtọ̀ sí nǹkan tí mò ń gbọ́ yìí ìwé ilé wo. ìwé ilé wa yìí náà ni. dúró ná ìgbà wo la bẹ̀rẹ̀ ká máa ṣe nǹkan ká má sọ fúnra wa. irọ́ dára ló ní ká fi bo ọkàn láṣìírí a dẹ̀ mọ̀ pé òun gan sọ pé tá a bá ní kí mọ́mì mọ̀ ò ní gbà láíláí. ayé mi ò mo dáràn. àti pé bá a ṣe ń sọ ìgan ni iye tèmi náà ṣe ń sọ pé wáyé tí mo lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. bálabàlà lẹ ń sọ lẹ́nu ẹ máa ṣe ní tó yẹ ẹ gbé ìwé ilé yìí ẹ gbé fún Túnjí. mo dáràn lẹ́ni tó fẹ́ pa mí lọ́mọ ó tún fẹ́ gbalé lọ́wọ́ wa. ẹ jọ̀ọ́ ọ́fíìsà ẹ máa ṣàánú mi ni o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa ṣàánú mi ni o ẹ ṣàánú mi o ẹ wò ṣẹ̀ráyè mi báyìí a ní òun ò fẹ́ kẹ́nìkan kan mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin òun àtọmọ òun ò fẹ́ kẹ́nìkan kan dá sí ọ̀rọ̀ òun àtọmọ òun ṣọ́ráyè ẹ̀ báyìí ṣorí ibi tọ́mọ ìbá ẹ dé báyìí nísìn. Anyway a ti ń bá investigation wa lọ mo sì mọ̀ pé láìpẹ́ láì jìnnà a máa rí mú ẹ fọkàn balẹ̀. ẹ jọ̀ọ́ sà mo ní kí wọ́n á ṣe lónìí. ẹ ṣe ẹ jọ̀ọ́ ojú òní tì yín ẹ má jẹ́ ń jẹ gbèsè ẹ má jẹ́ ń dáràn ẹ jẹ́ ń pa yín lẹ́sẹ̀ ẹ ṣe ẹ wò ọ́fíìsà àánú mi ni kẹ́ ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ àjìyà ọ̀nà méjì ẹ ṣàánú mi ọmọkùnrin yìí fẹ́ gbalẹ̀ mọ́ wa lórí ó tún fẹ́ pa mí lọ́mọ ẹ ṣàánú mi. ẹ fọkàn balẹ̀ lágbára Ọlọ́run bó máa dé ṣiṣẹ́. ẹ jọ̀ọ́ sà. ok ma ẹ ṣe sà o ẹ ṣe o. Good afternoon. Sir. Yes. So, yes, what can I do for you? My name is Adeyemi Ayomide Janet, sir. Hi, my name is Ogunmola. Okay, you're welcome. Yes, sir. We are from Debt Recovery Department, sir. Hallmark Bank. Hallmark Bank. So. Sir. Àkọsílẹ̀ fi hàn wá pé ilé ẹ fi dúró fún owó tí ẹ yá ní bank ọ̀dọ̀ wa. Gẹ́gẹ́ bí nǹkan tí colleague mi sọ àsìkò tí ẹ kẹ́ fi dá owó náà padà ó ti lapse that's why tàti fi mú lẹ́tà wá fún yín. This is letter, sir. Okay. Ẹ jọ̀ọ́ kí ni lẹ́tà yìí wà fún? Lẹ́tà yìí máa answer question yín ma. Ó dà. Good day, sir. Good day. Ẹ ṣé ẹ káàbọ̀. Okay.
ẹ jà káwọn tó wà náà yẹn. kájà. Ẹ̀yin náà àdírẹ́sì ẹ̀ sí. ní wọ́n sọ bẹ́ẹ̀. Mo mọ̀ mi ní láti gbà lọ́wọ́ yín, mo ti nàga, mo ti wò, mo ti rí quit notice. Mo rí quit notice. Mo rí quit notice. Mo rí quit notice. Mo rí quit notice. Ọlọ́run ọba, ẹ má jẹ́ n jẹ̀bi lórí ọmọ tó fún mi. Àbí ká ní mo ti gbọ́rọ̀ sí Gbójúbọ́lá lẹ́nu ni. Bóyá ọmọ mi ìbá má ti bọ́ há sọ́wọ́ ọmọkùnrin burúkú tó pe rẹ̀ ń tún jí ni. Tí Gbọ́njú jẹ́ kó yé mi ni wípé wọ́n máa di ẹrù ẹgbẹ́ fún ẹ. Wọ́n ní ẹrù ẹgbẹ́ yẹn tán bá wà dì tán, wọ́n ní wọ́n máa béèrè wò, wọ́n á fẹ́ mọ ibi tí wọ́n fẹ́ kó gbé lọ gangan. Pé nígbà míì ẹlòmíì wọ́n máa ní kó gbé lọ sí àárín ọjà, ó máa lọ máa jó, àbí bó jẹ́ inú igbó, bó jẹ́ lálẹ́, àbí létí òkun. Wọ́n ṣáà ní èèyàn láti gbé lọ síbi kan tí wọ́n ti máa gbà lọ́wọ́ ẹ̀. Àwọn wo? Ọkọ ọ̀run náà pè. Mọ́mì, mi ò wà interested o. Kí n lọ gbé kinní kan, kí n gbé ẹbọ, kí n ṣe kinní. Mi ò gbé anything mọ́. Ọmọdé ń ṣe ẹ o. Ọmọ kékeré ń ṣe ẹ o. Sórí ní tí àgbàlagbà jókòó tó rí, tọmọdé bá gorí òrùlé kò ní rí o. Ó di dandan ká ṣe, a ti bẹ̀rẹ̀ láti parí ẹ̀ náà ni. Mọ́mì, mi ò ṣe anything mọ́. Tó bá yá ń sìn, wọ́n á tún ní ká padà wá, ká wá ṣe lè, wọ́n á máa dọ́gbọ́n gbowó wá lọ́wọ́ yín. Alákọ̀ọ́kọ́, mo kọ̀ tẹ̀lé yín lọ torí pé mi ò fẹ́ kọ̀rọ̀ sí yín lẹ́nu ni. But now, mi ò ṣe anything mọ́ o. Owó tá a ná síbẹ̀ nǹkan ṣá máa jẹ́ kó waste ni. Ẹ wo mọ́mì, tó bá máa waste kó waste o, I'm not interested, mi ò ṣe mọ́. Ẹ wo mọ́mì. Wá téèyàn bá máa ra ọlọ́pọ̀ mà ní ròótọ́. Ọ̀rẹ́ mi, ṣé pé Fọládàrá ò lọ dẹrù ẹgbẹ́ yẹn? Kò dí o, ó yarí mọ́ mi lọ́wọ́ ni ó lóun ò lè dì, kò dẹ̀ ṣe. Kò dáa o, ó yẹ kó lọ ṣe o. Kí la fẹ́ dára wa láàmú sí ìyá Bọ́lá ńlẹ̀? Àdúrà wa ti gbà. Ó dí o, kò dí o, n ta fẹ́ kó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. Ibi tá a fẹ́ gbé obì sí. Obì ti wù bẹ́ẹ̀. Wo ìyá Fọlá á jẹun wọn dalẹ́. Àmín. Á jẹun wọn dalẹ́ o. Àmín o ṣe. Mi kábàámọ̀ jàre pé kò dí, mi kábàámọ̀. Mo ti ẹ̀ fẹ́ fi. ṣé èèyàn kì í nífẹ̀ẹ́ ọkọ ọmọ èèyàn ni mo nífẹ̀ẹ́ Látúnjí ni. Ó dẹ̀ wọlé sí mi lára títí gbogbo owó ló gbà tán àti lóòzì lẹ́kọ̀ọ́. Ilé ìta wa náà èyí náà wọ́n ní pẹ́ lé wa kúrò tá a bá ṣọ́ra. Ó ṣe títí alábọ̀rún lẹ́dẹ̀ wọ̀. Èèyàn máa ń bá ní tan kó fa ní tan ya ni. Eléyìí ti fà wá nítan ya o. Bẹ́ẹ̀ni, ó ti fà wá nítan ya already. Ọ̀nà àbáyọ òun ló kù báyìí. Ọmọ mi ló wà ní ẹsẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run lọ́sítítù. Inú ilé tá a wà ó wà at stake. Ẹ wo, ẹ̀yin ti jẹ̀bi lọ́dọ̀ yín o, èmi náà dẹ̀ jẹ̀bi lọ́dọ̀ tèmi. Àmọ́ báyìí ọ̀rọ̀ wa gbèrò, níta bá fẹ́ ṣe òun ló kù. Spyloaded.com. One time. Grand mix. SL Baddest. Rapido. Hey. I don't want to see my parties make I dodge.
Táyé bá kúnlé ṣé you can afford. From naira to dollar they wan make I fall. Kárí bá ti ṣe ká rọ́nà lọ. Some people can fake it to make it though. Make it though. Tí bá ti rí lù ẹ jẹ́ kí n jó. Some people can fake it to make it though. Make it though. Tí bá ti rí lù ẹ jẹ́ kí n jó. Yeah, nítorí Ọlọ́run. Nítorí Ọlọ́run. I want the money. Káyé máa gbọ́ mi. All the blessing for me. Ṣebí wọ́n ló show me. I want the money. Káyé máa gbọ́ mi. Blessing for me. Ṣebí wọ́n ló show me. I say nítorí Ọlọ́run. Nítorí Ọlọ́run. Pray for grace. Bedu to drop, game to change. Oshamo history will go down the lane. Latino heart come and lost in the brain. Obolenu moto to bust in the train. Shashamura, kò gbọ́dọ̀ gbé àpò Shashamura. Crown Miss, Shama Buga. Èèyàn mi ni ó yẹ Shama wò wá. Láwọn tèmi tán ṣì ń bínú lọ́wọ́. Kí làwọn squad yín tún kó lọ́wọ́? Wọ́n gbọ́ Yorùbá, Chinko náà gbọ́. Àǹdó tẹfẹ́ pop máa ti ń gbóná lọ́wọ́. Táàtì yo ẹni ká máa ṣanwọ́. Tọ́ bá gbọ́wọ́ kọ́wọ́, ẹ fọ́ wọn lọ́wọ́. One time, nítorí Ọlọ́run. Nítorí Ọlọ́run. I want the money. Káyé máa gbọ́ mi. All the blessing for me. Ṣebí wọ́n ló show me. I want the money. Káyé máa gbọ́ mi. Blessing for me. Ṣebí wọ́n ló show me. I say nítorí Ọlọ́run. Nítorí Ọlọ́run. Wọ́n fẹ́ mọ bá ṣe ń fresh, bá ṣe ń dán. Ọmọ tí ó jìyà tó ló ń gbọ́n. Bọ̀t owó yẹn gan ni dandan. Mo máa pẹ́ sùn lálẹ́ máa jí lẹ́lí mọ̀mọ́. Ọmọkọ́mọ ló wà Benz. Ọmọkọ́mọ ló máa flex. Ọmọkọ́mọ ló ń gba pàṣẹ. Let's go to the moon ká lọ jayé káyè. Láti Naija kọ́ màlé. Lọ ṣe kíni, lọ kàwé. Tètè bọ́ sórí làpì. Kò lè ká ti máa kì. One time. I say nítorí Ọlọ́run. Nítorí Ọlọ́run. Wọ́n fẹ́ mọ bá ṣe ń fresh, bá ṣe ń dán. Ọmọ tí ó jìyà tó ló ń gbọ́n. Bọ̀t owó yẹn gan ni dandan. Mo máa pẹ́ sùn lálẹ́ máa jí lẹ́lí mọ̀mọ́. Ọmọkọ́mọ ló wà Benz. Ọmọkọ́mọ ló máa flex. Ọmọkọ́mọ ló ń gba pàṣẹ. Let's go to the moon ká lọ jayé káyè. Láti Naija kọ́ màlé. Lọ ṣe kíni, lọ kàwé. Tètè bọ́ sórí làpì. Kò lè ká ti máa kì. One time. Nítorí Ọlọ́run. Suraya. Nítorí Ọlọ́run. Kẹ́nìmọ́. Nítorí Ọlọ́run. Kágẹ́. Nítorí Ọlọ́run. I want the money. Bismuth. Káyé máa gbọ́ mi. Capital Froze. All the blessing for me. Capital Debo. Ṣebí wọ́n ló show me. I want the money. Swinly. Káyé máa gbọ́ mi. Ṣogo Male. Blessing for me. Ṣebí wọ́n ló show me. Alright guys, I can see you all are enjoying yourself. So this drink gets in the latter. I got a Scotch whiskey when I went to Scotland. Cherry drink 10 way was made in 1975. Muderani, $16,000. You see, when we are talking about money, owó yẹn wà. Tí n bá ní owó wà. If you tó bá doubt me, or tó bá fẹ́ sí ẹ̀wà, èmi á fi owó máa fi pilẹ̀ iná fún ẹ. Tí ẹ̀wà yẹn máa fi jiná. Màá dẹ̀ máa kó owó yẹn síbẹ̀. Tí n bá dẹ̀ fi owó yẹn sí ẹ̀wà jiná, owó yẹn ò lè tán. I'm talking about real money. Money. So ìlú wo ni wọ́n ti dé rí? Èmi ò tí ì jáde kúrò lu yo ìwọ́dẹ ni mo fẹ́ kó gbé mi travel. Oh, so Virgin Atlantic, yeah? Fantastic. What about you? Dubai. Oh, Dubai. Ibo Dubai ló lọ? Oh, Dubai pọ̀ gan. Àwọn Abu Dhabi gang. Really? Ibo ló lọ Dubai? Àtúntí mama mú ṣeré náà, mo náà Dubai pọ̀. Okay, ẹ jẹ́ ká gbà pàǹtí wa to travel. Okay, sister Abiola yín ti lọ rí. Oh, you see, okay, guys, listen. Sherry, owó yẹn wà. Bí n ṣe máa ná, ó ní problem.
You guys should just tell me how to spend this money. Exactly. And I will spend it judiciously. Because our born learning. You know, I was brought up in America. That's a fact. I was brought up in America. And all my years in America, you know, they will always tell us, you gotta spend the money. Yeah. You gotta spend the money. Exactly. So just tell me how to spend money. I'm gonna spend the money on you. I'm gonna make you guys a promise. I'm not going to any country. No, give it to me. Hello, doctor. Kí ló ṣẹlẹ̀? Fọlọ́dára mi. Má débẹ̀ nsìn. Ibo ni ilé yín, ibi ni ilé yín, ó ti ẹ̀ ti dá bẹ́ẹ̀, àfẹ́ mi lówó tèmi, látàárọ̀, nígbà ní ilé yín, àfẹ́ mi lówó tèmi. Báwo ni ibi kò tún ṣe bí báyìí, mo ti gbé yín lọ bí ilé mẹ́ta ń sìn, bí wákàtí kan lẹ ti ń lómi káàkiri, bí báyìí ilé yín, mo tún gbé yín débẹ̀ ẹ̀ tún ní òṣèlè yín, mo ti gbé yín lọ bí street méjì mẹ́ta ń sìn, láti bí wọ́n náà lẹ ti ń gbé mi káàkiri tẹ́ sọ pé báyìí ilé yín, báyìí kan ilé yín. Ẹ tún sọ pé bí ọyọ ẹ jẹ́ ká lọ bójá mọ́ sọ́ọ̀rì ilé yín máa gbé yín débẹ̀ kẹ́tí fẹ́ mi lówó tèmi ni táìmù làmọ́ ní ọyọ ẹ jẹ́ ká lọ. ẹ dúró ẹ gbé mi lọ màá lọ wá kò ń ṣe bí. Tí má gbé yín débẹ̀ tẹ́ bá fún mi lówó mi wàhálà ni o bójá mọ́ sọ́ọ̀rì lẹ́nu lẹ́nu máa gbé yín débẹ̀ kí n ti gba owó tèmi ni. Ọkọ ẹ ṣe sùúrù, kí ló ṣẹlẹ̀? Ẹ máa gbà mí lọ́wọ́ woman kẹ láti bí 2 hours ni mo tún gbé wọn káàkiri àti lọ bí street mẹ́ta bẹ́ẹ̀rin wọ́n ní ilé àwọn níbí mo tún gbé wọn dé bíbá ìsìn wọ́n ní ilé àwọn níbí kí n gbowó lọ́wọ́ wọn tó sọ pé bíbá ìhùn kì í ṣe ilé àwọn kí n tó bá gbé ọ lọ síbòmí ẹ wò èmi máa gbowó tèmi o ẹniwẹ̀ tẹ́ bá dẹ kí lóye ẹranjú mọ́ mi sí tẹ́ bá jájẹ máa gbowó lọ yín bẹ́ẹ̀ jájẹ ẹ fẹ́ mi lówó tèmi ní jáde. Madam, ṣé ẹ mọ bí tẹ́ ń lọ ni? Ṣé mọ̀ wọ́n rí ni? Túnjí my love. Ẹ dúró, nǹkan kan ṣẹlẹ̀ o. Ẹ ti lo woman yẹn wá dọ̀pù wọn síbí báyìí. Kò sí nǹkan tó ń ṣe ó nọ́mà kí n tó gbé kò sí nǹkan tó ń ṣe rárá kò fẹ́ sanwó mi ni kò sí nǹkan tó ń ṣe ó nọ́mà. Ọlọ́mọdé kékeré ẹran mẹ́rọ ọlọ́mọdé ń ṣiṣẹ́ ṣe láàárọ̀ kùtùkùtù. Ẹ lè fẹ́ mi ṣe kọ́kọ́ ẹ máa mọ́wó yẹn lọ mo bù yín o mo bù yín lówó yẹn máa mọ́wó yẹn lọ. This is Foladara house. Túnjí my love. Túnjí my love.
ń pa mí o. Túnjí, I'm hungry. Túnjí, where are you? Ó ti gbalé lọ́wọ́ mi àbí? Ó tún fẹ́ gba mọ́tò mi. Irọ́ ló pa! I'm hungry! Ẹ wo, mo ti da gàrí ìsomi tó ìṣẹ́jú mélòó kan kó lè wú. Wọlé gbúrò Fọlá dára sí o. Ẹ wo, dádì dára. Ẹ wo ẹ tiẹ̀ ṣì fọ̀rọ̀ dára sílẹ̀ náà. Èmi mọ̀ pé dára máa wálé bí mo ṣe ń sọ fún yín. Ẹsẹ̀ tó fi rìn lọ náà ló fi máa rìn padà wá bá wa. À ní sọmọ nù. Ọmọ ẹni kú, ó mọ̀ sọ̀yọ́ ẹni nù lọ. Fọlá dára dá o. Dádì dára, ẹ wo ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi, ṣe rí pé wàhálà ìpọ̀ ó fẹ́ pọ̀ jù fẹ́mi nìkan. Ẹ ṣàánú mi, àní dára máa wálé. Èmi mọ̀ pé gbogbo àdúrà tí mò ń gbà ó máa bá ọmọ mi níbi tó kí tó bá wà á wálé. Ẹ wo, ẹ jẹ́ kí n fìdí yín. Gbogbo nǹkan tó kù nínú ilé ni mo dà síbí, ẹ má tún jẹ́ àwẹ̀sì ẹ o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Okùnrin la fi ń gbé títà o. Fọlá dára dá o. Mo ti gbọ́, màá wá Fọlá dára, ẹ jẹ́ kí n fìdí yín díẹ̀. Ẹ gbà. Ẹ wò ó ṣe mi ò ní àsìkò tó pọ̀ o. Àwọn tí mo ń lọ máa ń fọlẹ̀ nílé wọn wọ́n á ti máa retí mi nísìn. Ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ rèé téèyàn bá ti pẹ́ báyìí wàhálà ni. Wọ́n lè láwọn ayọ̀kú ònú owó èèyàn. Èló olúwẹ̀ dẹ̀ ń gbà lọ́wọ́ wọn tí wọ́n á tún máa yọ. Ó yẹ ẹ jẹ́ ń ṣe lé tí màá ṣe kí n tètè máa lọ. Ẹ gbà àsìkò ń lọ jàre àsìkò ń lọ. Ó ti sọ. Jọ ọkọ mi torí Ọlọ́run ṣàánú mi wàhálà ìfẹ́ pọ̀ jù fẹ́mi nìkan. Èmi mọ̀ mi ìbínú, mo mọ̀ pé ibikíbi tí dára bá wà ara ẹ̀ á yá. Ẹsẹ̀ tó dẹ̀ fi rìn lọ náà ló máa fi rìn padà wá bá wa lágbára Ọlọ́run. A máa fojú wa rí. Jọ ọkọ jọ ẹ wo nǹkan tí màá ṣe. Ó yá ó dáa ẹ mọ nǹkan ẹ jẹ́ kí n tètè máa lọ síbi tí mò ń lọ kó má tún gbaṣẹ́ yìí lọ́wọ́ mi màá gbé sí ẹ̀gbẹ́ yín bí owó yín àtọ̀ ń bì tẹ́ bá ti fẹ́ ẹ̀kàn rọra fà kẹ́ ẹ̀ mú ṣẹ́ gbọ́ kí n tètè máa lọ. Mo ti lọ mo fọlọ́run sí mi ní pẹ́ díṣẹ́ gbọ́. Ṣé o Jésù ọmọ yán o ṣé o dáàdì Ọlọ́run ayọ̀. Màmá. Àǹtí Joy ẹ káàárọ̀. Kí ló dáa nínú káàárọ̀ yìí? Àárọ̀ yìí ò dáa rárá. Kí ló dé? Ẹ gbaṣẹ́ afọlẹ̀ jẹ́jẹ́ mi ni mò ń kó aṣọ mi lọ tí mo fẹ́ lọ fọ aṣọ mi. Ẹ dẹ̀ sọ fún mi pé ẹ máa bá mi fọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé lè wá lọ fọ̀
tó wá yàmà red bọ́mọ white bọ́mọ green aṣọ tó jẹ́ pé owó ńlá ni mo rà aṣọ léèsì 150,000 léèsì 200,000 ẹ ti bá mi bàjẹ́ ìyá bẹ́yà lẹ mọ̀ bínú kẹ̀ ẹ ti wọ gbèsè bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ti wọ gbèsè ẹ ti dáràn o ẹ ti mọ̀ ẹ ti dáràn gan bẹ́yà lẹ mọ̀ pé máa fi ọlọ́pàá mú yín lórí ọ̀rọ̀ aṣọ máa fọlọ́pàá mú yín ẹ ti jẹ gbèsè. kí ló ṣẹlẹ̀ ìwọ lọ́lọ́pàá ìwọ ni kí ló mi bẹ̀ wọ́n ni ẹ bá mi bẹ̀ wọ́n mo bá wọn fọṣọ ni wọ́n wá ló bàjẹ́ bóyá ó bó wọn ra ni mi mọ̀ ẹ jọ ẹ wò ó sì sí ìjọ ó sì má di gbogbo ìgbà yín ó dẹ̀ fi wọ́n díwọ̀n náà ó ìwọ yìí kan náà ni gbogbo afọlẹ̀ àtagbálẹ̀ tá à ń gbà nínú ilé yìí ìwọ ló ń lé gbogbo wọn lọ kí ló dé ṣé ni tí ò tí kú mọ kó irú ikú tó fẹ́ pa wọn. ìyá àjẹ́ ẹ ti fẹ́ pa mí àjẹ́ ni yín ẹ fẹ́ pa mí àjẹ́ ni yín mi lọ́rọ̀ bá yín sọ ṣe rí màmá nǹkan tó máa fojú yín rí máa dì pẹ̀lú yín ẹ̀yin tẹ̀ tí mọ̀ kankan ẹ̀ tí mẹ́ntẹ́ bá fọ aṣọ o máa dì pẹ̀lú yín. kò sí dàda ẹ fẹ́ dà máa dì pẹ̀lú yín kò sí dàda ẹ fẹ́ dà kò sí dàda ẹ fẹ́ dà kí ló ń ṣe wọ́n ra sọ 200,000 50,000 wọ yín kan tá bá ṣọ ẹ mọ́lẹ̀ ṣó tó 50,000 ni nonsense. mọ́mì Túndé ẹ má bínú ẹ bá mi bẹ̀ wọ́n. ẹ wo jàre madam ẹ wò ó tí màá kàn sọ fún yín ni pé ẹ má rò ó tí ó ti yẹ yín gbogbo ẹ̀gbin tó ń ta lé yín ẹ má rò ó torí rírí tí mo rí yín mo rí wípé àwọ̀ ọlá wà lára yín mo ti ń dúró di ọjọ́ tí èmi àti yín máa láǹfààní àtijọ́ sọ̀rọ̀ madam wá kí ló ṣe bẹ́ẹ̀. ẹ ṣeun mà ẹ kú àkíyèsí dídà ló dà tọmọdẹgbẹ ẹgbẹ́ ò kì í ṣe ilé ọmọ ṣẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń wò mí àti èmi àtọkọ mi Ọlọ́run dára sí wa àríná àrílò alówó alọ́lá alókìkí àmọ́ nígbà tí ìdàkejì ẹ̀ dé ó wọlé dé ó palẹ̀ mọ́ gbogbo tá a nílùú àwa tá a ti dé àfúnni àwa padà di àtọrọ jẹ ìwọ̀nba owó tí mò ń gbà níbi iṣẹ́ àfọlẹ̀ tí mò ń ṣe òun ni mo fi ń bọ́ ẹbí mi. In fact, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí orí wíìchì àlọ́kọ mi wà. Ọmọ tí mo tún bí náà ìdí ẹ̀ lè sọ pé ìní báyìí ló wà torí mi ò fojú mi rí. Mo tún ládàánwò owó lárùn ọpọlọ. Mọ̀mí Túndé mo gbàgbé ayé pé méjì o ayé pé méjì. Ọlọ́run o ọba mi ajídára Ọlọ́run má fi wá dára tí ò tẹ́ wa lọ́rùn. Ẹ jẹ́ ká gbà wípé Ọlọ́run mọ̀ọ́mọ̀ ń dá àrà tó wù ní gbèsè ayé nínú fámìlì mi. Ọlọ́run dá àrà kan nínú ìdílé ní lọ́wọ́lọ́wọ́ tí mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé a máa borí ẹ̀. Àmín o. Nítorí pé Ọlọ́run máa ń pa ibi ayé ènìyàn dà ó máa ń sọ di rere. Tí owó kan ní ìparí oṣù tàwa náà ẹ̀ ní agbára Ọlọ́run tí mi bá ti gba owó yẹn iye tí agbára mi bá ká láti fi ràn yín lọ́wọ́ máa kó fún un. Ẹ dìde mà ẹ dìde. Ẹni ràdánwò ẹni rí dààmú ẹni rà padà sí búrú ẹ ṣé mà ẹ ṣé mo dúpẹ́. Iṣẹ́ afọlẹ̀ bẹ́ẹ̀ ṣe iṣẹ́ ẹ̀gbin ni iṣẹ́ ẹ̀gbin ni kò dáa tí bá ti wá fún yín ní owó yẹn. Yes ma. Owó tí agbára yín bá ká tẹ ẹ bá lè fi ṣe ẹ ló fi bẹ̀rẹ̀ ìwọ̀nba tó lọ́kọ̀bọ̀ tẹ bá rí mú ẹ máa fi ẹbí yín títí tí Ọlọ́run máa fi ṣe ra. Ẹ ṣé mà Ọlọ́run á nífẹ̀ẹ́ yín o ẹ ṣé mà. Daddy
Daddy. Ara ni ẹ gbà mí o. Ṣé kò sẹ́yìn ọ̀rọ̀ kan nulẹ̀ ni? Daddy. Ara ni o. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣọkọ mi? Mo ti dé. Mo jáde lọ tẹ́lẹ̀ ni. Daddy Mo wá padà wá, mo rí pé gàrí ti dà sílẹ̀ ń bẹ̀ ni. Wo dáadáa, mo ti dé ṣàánú mi, wojú mi, bàbá dára, Daddy dára. Mo ní kí ló ṣe fọ́gọ́ mi? Ayé ni mo fi lẹ̀ o. Dáadáa ṣàánú mi, má ṣe lọ. Ṣàánú mi, má ṣe mí lẹ́mìí nìkan. Ṣàánú mi nǹkan dà. Dáadáa ṣàánú mi, má ṣe bẹ́ẹ̀. Dáadáa òrè lọ. Nǹkan má padà dá ṣàánú mi o. Dáadáa ṣàánú mi. Is that Tunji? Oh, see my Tunji. Tunji. Wow! This is America. This is England. Kéré tó bá ti rí mi tó ti rí pàdé mi. Okay, then. I'm gonna miss you. Soji. I don't like Soji. Okay, so probably. Soji. Who's this mad woman? Soji. What's she talking about? Báwo ṣe morúkọ ẹ now? I've lived all my life in America, so I don't know what she's talking about. Boy, rubbish wo lele. Ibo ni wèrè tí ń bọ̀ tí olókun lọ́rùn. I don't know. Calm down. Tí kò bá morúkọ ẹ, kò ní porúkọ ẹ náà. Hey, babe, listen to me. I've lived all my life in America, so I don't know what you're talking about. Bo wèrè yìí porúkọ ẹ now. Soji kú foríjì. O mọ èmi Fọládàra. Fọládàra. No, I don't know this woman from nowhere, please. Somebody should help. No. Soji do something. I can't stand a mad woman. Wèrè yìí now. Ẹni sọ mọ́ kọ́ ni. Ẹ má dán ọrùn lẹ̀ ládùúgbò wa o. Kẹ́sọ́ kí mo wéyè lórí kẹ́. Láyé ẹ̀gbọ́n fọ́kí wéyè lórí. Brother, I lived all my life in America. I don't know what this woman is talking about. Tunde, what is happening? I don't know what is happening. I don't know. But ó pe orúkọ ẹ for God's sake. Ó pe orúkọ ẹ. Ọkọ mi ni ó ló sọ mí di bí mo ṣe wà yìí. Àti bíbá ẹjọ́ torí ọlọ́ ṣé dé nìyí ohun embarrass wa náà. Ẹ jẹ́ ká fọ́gi mo lórí. Túnjí kú foríjì. Ọkọ mi ni ó ló sọ mí di bí mo ṣe wà yìí. Oh, we are going nowhere. Mi ò kú ṣe wèrè. Ó ló sọ mí di bí mo ṣe wà yìí. Somebody should fucking help me. She's infecting me. Ẹ ṣe ní sùúrù. Ẹ jọ kí lórúkọ wọn tẹ dáńsì.
tún jí kú foríjì. ẹ̀yẹ ní pé ẹ̀ mọ̀ wọ́n rí. I live all my wọ́n life dẹ̀ in dárúkọ yín America. ọlọ́pàá ló máa bá yanjú ẹ̀. so tẹ́ bá ti lo àwọn òyìnbìrín tó tẹ fún ọ̀ṣọ́gun owó tán tó máa rí báyà bí àsìmọ̀ yahoo boys. ọlọ́pàá ló máa bá yanjú ẹ̀. ọmọ ló sọ bẹ́ẹ̀ ni mo ṣe wà yìí. Hello DPO. Okay sir, ẹ jọ̀ọ́ ṣé mọ̀ number 3. Ilé gẹ̀ẹ́sì yẹn. Ibi tọ́rọ̀ gbèdé dúró yìí ẹ máa ní láti sọ tòótọ́ fún mi kí n lè defend yín nítorí àwọn ọlọ́pàá yẹn wọ́n ti ṣetán láti gbé kéèsì yẹn lọ sí court bíbo dẹ̀ ṣe ń wo yóò dàbẹ́ ni pé wọ́n ti ní concrete evidence láti fi lẹ́rìí torí bí mo ṣe ń wo yìí ó dàbẹ́ yín pé àwọn ọlọ́pàá yẹn wọ́n ti ṣetán láti gbé kéèsì yẹn lọ sí court wọ́n sọ wípé state versus Tunji well which we cannot run away from. So you have to help me in order for me to help you too. Bí ọ̀rọ̀ bá ṣe rí gangan, òun ni ká ẹ sọ fún mi. Ohun tó ṣẹlẹ̀ ni wípé. Ọlátúnjí. Bàbá. Ọlátúnjí. Bàbá. Ẹ̀mélòó ni mo pè ẹ́? Ẹ̀méjì. Ẹ̀méjì. Mo máa pè ẹ́ lẹ́ẹ̀mẹ́ta ni. Ọ̀pá àṣẹ Olúgbòhùn rẹ̀ mo fẹ́ gbélé ẹ lọ́wọ́ yìí o. Àṣẹ wà, Olúgbòhùn náà dẹ̀ wá o. Ọ̀pá àṣẹ Olúgbòhùn méjì rẹ̀ ń wà núrẹ̀ àṣẹ wà ń bẹ̀ Olúgbòhùn náà wà núrẹ̀ o wo iṣẹ́ yìí mo fẹ́ gbé lé ẹ lọ́wọ́ o kò ní í ṣìlò o àṣẹ kó bá pé kìnnì kan máa ṣe yàn kó bá sọ báyìí báwo ló ṣe máa rí o iná rí wa ẹ mojú ẹ ní dáhùn o sórí pé owó láàrú lọ wá kí mi ṣe irú iṣẹ́ yìí fún ẹ ọ̀yà gbà lọ́wọ́ mi á jẹ́ fún ẹ o ọkàn rẹ̀ á balẹ̀ o má fi báyàn ṣeré o wọn bá sọ báyìí tó báyìí bó ṣe máa ríre yẹn o ṣèṣe kì í ségi ẹ̀pà kì í páwọn ebè dá o ẹnu ọ̀ṣọ́rọ̀ kì í tà sílẹ̀ o ọjọ́ yẹn bá jàta ìyẹn ata máa ta wọn lẹ́nu o ẹran tọ́ka bá fẹ́nu sọ ẹnu ọ̀kàrè máa kú sí akẹ́ṣẹ́ tí ẹ̀rì máa ń ṣe láwùjọ o mo gbọ́ ọmọ wí fún ẹ náà ó ṣe ríre má fi ṣeré o iná rẹ yẹn o ó kò ní í ṣìlò o mo ṣe jẹ́ rẹ̀ má dẹ̀ fi má lò síbi o kò bá yẹ kó lò sí o ṣó gbọ́ ó gbọ́ mi náà abọ́ kò gbọ́. Mo gbọ́ yín. n lè mú mi lẹ̀ lọ́wọ́ yẹn. Bàbá ọ̀rọ̀ yín yé mi ọ̀rọ̀ yín yé mi dáadáa ẹ mọ̀ pé mi ò ń ṣe ọmọ kan tó láàpọn torí pé mo fẹ́ gba ẹ̀tọ́ bàbá mi òun ni mo ṣe fẹ́ gbà kínní ẹ rí i pé mo sáré owó yẹn kiri ni kí n tó rówó ẹ̀sùn tí má yẹ ti lò tán tí mo ti gba ẹ̀tọ́ mi màá jùnà àbí kí n wá dá padà fún yín tẹ́ bá mi mú pamọ́ kò jù bẹ́ẹ̀ lọ. ọlá àwọn sọ fún mi ìyẹn rẹ̀ jẹ́ kí n fún ẹ ní òun wà lọ́wọ́ rẹ̀ ṣé o ti gbọ́ má jùnú kó o bá ti lò tán kó o bá fẹ́ lò mọ́ dá padà mi àbẹ́ ẹ̀ tọ́jú rẹ̀ pamọ́ síbi ìjọ́ yóò bá dẹ̀ tún fẹ́ lò nǹkan rẹ̀ wá dẹ̀ tún wá lò ṣé o gbọ́ iná rẹ̀ yẹn o èyí mojú ẹni ìdáhùn o. sórí owó tó ń fún wa yìí ó kéré ìwọ náà wo owó yìí nìsín ó kéré iṣẹ́ tá a ti ń ṣe fún ọ rèé iṣẹ́ tó lágbára ni iṣẹ́ tó dùn wòlú ìta ṣe kọjá nìsín ọ̀ní ká ṣe ẹ̀gbọ́n fọ́nbì kan ọ̀gbowó kẹ́bọ̀ ìsọ́ngbà náà lọ́hùn bíi mílíọ̀nù lọ sọ pé kíní kan àwọn ò tiẹ̀ fẹ́ mọ iye tó ti ń gbòòyà ọ̀dà àtọ̀ orílẹ̀ wa lọ́wọ́ máa rún gbogbo kíní wo àwọn méjèèjì. Pápá ọjà àjà ẹ kó wo yẹn wá ẹ kó wà náà. máa gbọ́n gbà ní nǹkan tó tọ́ wá. ìjọba tí mo fẹ́ sọ nìyẹn ẹ wo ṣẹ́rí èmi ò ráyè pé yàrá èmi ò ráyè kí n máa rojọ́ jù I don't have time for that. A ṣe deal kan in the past kò work out nǹkan ṣe yamayama gbogbo ẹ̀ dàrú àrùn gbà dáadáa ìyẹn ti lọ nìyẹn ká focus lórí future ní báyìí ṣe ti gbọ́ nǹkan tó mi fẹ́ kẹ́ ṣe fún mi ni wípé ibi tá à ń lọ yìí ẹ máa ṣe bàbá èyí dẹ̀ máa ṣe ìyá fún mi lọ́dọ̀ bàbá ìyàwó mi ó tọ́. níbẹ̀ bọ̀bá wa sọ bẹ́ẹ̀ náà wọ́n náà wò ó a sá gbọ́dọ̀ mọ sọ nǹkan tí bá ń dùn wá lọ́kàn ni bó wà ní eléyìí tí ń bọ̀ ìtúbò ló bá dé. kí ló bá dé bíi ti bá wo kò ju 70-30 náà ni. 70-30. ọmọ tí irú àwa náà pín 50-50. láìgbé láìsọ èmi mo fara iṣẹ́ náà tí bá yẹ pé ikú tó bọ́ lájẹ́ gan tí mi ò ní bàbá àti ìyá mọ́ ṣé ó yẹ kí n máa lóru yín ni ṣé ẹ̀yin gẹ́gẹ́ bí bàbá àti ìyá mi ni torí mo kàn fẹ́ yà yín ni kẹ́ bá mi ṣe nǹkan ẹ wá fẹ́ sọ di bàbá làwọn mi lọ́wọ́ ẹ wo pápá ọ̀jàjà ẹ wá lé o ẹ wọ́n kébi gan ja wèrè gan ẹ má fọ́nbù bẹ́ẹ̀ ṣe máa ń fọ́nbù ṣe ẹ máa ń fọ́nbù gan tí màá mú ilọ̀ bì kan tí wọ́n máa ṣe bí ara oko ẹ má ṣe bẹ́ẹ̀ níbi tá à ń lọ yìí o because ibi tá à ń lọ yìí family olówó ni ó ní wọ́n dẹ̀ pé gan bẹ́ẹ̀ ṣé ká tí mo sọ yìí 70-30 or no deal
àwọn tó fẹ́ gbowó gidi. ó dáa jẹ́ ká ṣe báyìí mo rí nísìsiyìí pé ọtí fẹ́ máa sọ di bá mi mọ́ wa lọ́wọ́ 70. 60 40 ni bó lẹ́yìn náà ṣe ń wọ ẹ̀tí ẹ̀ ṣe bẹ́ẹ̀ pé sọ́jà ní ẹ̀ sì wá ṣe dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ ẹ̀ ní kẹjẹ kó yẹ pé 60 40 ọmọ nù yín lélẹ́yìí ṣé yóò máa kó yín láyà jẹ ni. má kó mi láyà jẹ má sọ nǹkan tó ní. ó ti yé mi ó ti yà pé sójà yẹn lẹ ṣe tí mo fi ń sanwó ilé fún yín bí báyìí tó bá pẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe nìyẹn ẹ jẹ́ kí mi máa bá tèmi. má ṣe bẹ́ẹ̀. wọ́n náà lọ ń ti yé èmi máa bọ́lé sọ. pẹ̀lẹ́ là ń pàmùkúrú pẹ̀lẹ́ dúró náà ọmọ pé tágbà fi ń jẹun àbí ìwé lọ́wọ́ àní àwọn sẹ́tọ̀ ọ̀ràn wà ní kì í ṣiṣẹ́ kékeré. à ń fọmọ nìyàn ṣe é ní mọ́ fún wa. list ọmọnìyàn for the incorruption make last decision 70 what. 30. 70. 30. kí ni mo ń ṣèwọ obìnrin pàápàá ọ̀sẹ̀ fẹ́ wá ya éfà mọ́ mi lọ́wọ́ yìí ọ̀dẹ̀ mọ́ tì mí ṣe ṣùgbọ́n mọ́ fún mi ní áàpù jẹ kí ló ń ṣe é. 60 40. láì bó ti lóun ó ṣe ni ọ̀jẹ̀ ká ṣe àwùjọ wà lábí ni ó sì pèsè wá fún wa jẹ́ ká ṣe ibi díìlì ní gbé fún wa. ẹ wá gbọ́ ṣàpè last time ta lọ tó gbé salad fún yín tẹ́lọ́ sí mẹ́rin àmà tẹ́ ń jẹ salad bẹ́ẹ̀ ni pé tẹ́ ń jẹnu bẹ́ẹ̀ ni pé ewúrẹ́ ń jẹ nǹkan èmi ò gbà yẹn láyé o ẹ má kú salad jẹ ń bẹ o ṣàpè ṣe bẹ́ẹ̀ last time. ọkàn mi ni ò gbé salad mi ò ní parọ́ fún ọ wọ́n bá gbé salad wá belé àgbẹ̀ ẹgbẹ́ kan ni o. ẹ gbé sẹ́gbẹ̀ kan nǹkan tó bá ti mọ̀ pé ẹ mọ̀ jẹ ẹ gbé sẹ́gbẹ̀ kan ẹ má disgrace mi o. ọ̀tàn sọ gbọ́ ní ìdíjú sọ fún ọ. oúnjẹ tí wàá rí àwa náà lọ́kàn wọ́n ní wọ́n gbé fún wa mọ́. wọ́n ní gbé fún yín. ṣé màá send owó sàkáǹtì yẹn má wọlé. ṣé kí ni yóò ní jù báyìí lọ. kò lè jù báyìí lọ ń sè. ìyàn wá jẹ ilẹ̀ èèyàn yín jẹ ìwọ náà mọ èèyàn mọ owó olóyàn yín jẹ. owó kí ló mú wa owó tí ò tó nǹkan kan. Peju, barrister, you really need to help me. Everybody ní mi lára, àwọn guys tán committee ṣe náà kàn this place stinks. Oorun yẹn ti pọ̀ ju gbogbo ẹ̀kan ìyá dáradára. Please. Anyway, Mr. Tunji, no problem. No problem. Irú case bẹ́ẹ̀ yẹn ẹ̀ lè lọ sẹ́wọ̀n. Gbogbo evidence tán náà wọ́n kójọ tó pé ní concrete yẹn ní máa túká. So you cannot go to jail. But ó máa need owó. Ẹ̀yin náà mọ̀ pé irú case owó ló máa jẹ. Èmi gan mọ̀. Ọ̀rẹ́ mi tí mo introduce yẹn ẹ lọ sọ́dọ̀ ẹ̀ gbogbo nǹkan tẹ́ bá ní ó máa fún ẹ. In that case, by the grace of God, we are going to win at the law court. Ẹ fọkàn yín balẹ̀. Kò sí problem. Ọlọ́run á dé fún wa ṣe. And so, thank you, officer. Mr. John, please. Ẹ fọkàn balẹ̀. Kò sí problem, ẹ̀dá ayé ṣáára ṣe o torí ọláyé fọlá dára o. ẹ kúlé mà. káàbọ̀ kọ́ mi oorun ọ̀dẹ́ gbé mi lọ lórí ìjókòó. ẹ pẹ̀lẹ́. ó jàre. mọ́mí ọlọ́run ti gbàdúrà wa ọlọ́run ti ṣeun police station ni mo ti ń bọ̀ yìí wọ́n ti sẹ́ pé Túnjí báyìí wọ́n gbé lọ sí kóòtù. ọlọ́pàá sọ pé àwọn máa ṣáàjì Túnjí sí kóòtù. wọ́n lọ gbé Túnjí lọ sí kóòtù ni. ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe mo dúpẹ́ mo mọ̀ lóore ọlọ́run ò ṣe o olúwa ò ṣe o ní agbára ọlọ́run ọba orínú mi o ó mọ̀ pé mi ò ní ìbàjẹ́ ọmọlàkejì lọ́kàn o mi ì dẹ̀ ní ìṣubú ọmọlàkejì lọ́kàn o àmọ́ Túnjí ṣe mí níkà n tó wá tọ́ sí gangan ọlọ́run bá mi fún un ṣé orí kóòtù tí wọ́n fẹ́ ṣáàjì ẹ̀ sí ọlọ́run kò gbọ́dọ̀ bọ́nú ẹ̀ o. àmín Jésù. lágbára ọlọ́run kò ní bọ́nú. àmín. ẹ̀wọ̀n ní kan fi sí ẹ̀wọ̀n yẹn náà ló dẹ̀ bá kú sí lágbára ọlọ́run ọlọ́run ò ṣeun. mọ́mí kí ló dé? kí ló dé? ọkọ mi lóòótọ́ inú mi ń dùn báyìí wípé wọ́n fẹ́ ṣáàjì ẹ̀ sí kóòtù àmọ́ tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ kóòtù báyẹn even àwọn ọlọ́pàá wọ́n máa advise èèyàn wípé kéèyàn gba lọ́ọ̀yà tó máa wá ní ká gba lọ́ọ̀yà báyìí níbo la ti fẹ́ rówó. mọ́mí àwọn ọlọ́pàá ti jẹ́ kó yé mi pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ Túnjí versus government pé àlọ́ kankan tá a fẹ́ ná. gọ́ọ̀mẹ̀ntì ló ń bá ṣe jọba ẹ̀ ó fi hàn pé kò sí ìnáwó kankan táwa fẹ́ ná ọlọ́run ò ṣe
Ọlọ́run ò ṣé o, Olúwa ò ṣé, Ọlọ́run ò ṣé o, mo dúpẹ́ Ọlọ́run ò ṣé Ọlọ́run. Ẹ̀wọ̀n ni Túnjí máa kú sí, ẹ̀wọ̀n ló máa kú sí lágbára Ọlọ́run. Báwo wà ní báyìí? Ẹ̀bà, àbó ò ní jẹun ni? Kí ló dé? Ó jẹ̀bà. Ẹ̀bà gàrí nìkan ló kù ni. Kí ló wá fẹ́ jẹ báyìí? Dára owó má ṣe bẹ̀rẹ̀ o lẹ́ṣọ́ ènìyàn yìí má tẹ̀síwájú dára owó má ṣe káàárẹ̀ o. Àṣẹni tó kú àtẹni tó sọnù ọjọ́ kan náà kàn máa ń ṣe sábàbí wọ́n á dẹ̀rìn náà pàjẹ́ ara wọn. Túnjí. Sórí o ní àwọn ọgbọ́n jìbìtì kan lọ́wọ́ àti àwọn wíwò jìbìtì kan àti ìṣe àti ìwà jìbìtì kan ó mọ bó ṣe máa ń gbá mi. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ yí ẹ̀ Fọláṣadé same thing náà bó ṣe gbá bàbá ẹ̀ títí tó lù ú jìbìtì títí tó fi di pé ẹ̀ lọ sinmi lókun àyà Ọlọ́run ẹni yẹn. Ṣadé it's like understand nǹkan tó wà at stake. You see this money you are talking about àtìgbà tó ti wà ní bíbí. Matter of fact, you're exactly 30 days old. Tí bàbá ẹ̀ ti open account fún ẹ. Èmi pẹ̀lú ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní save owó sínú ẹ̀. Wípé tó bá dijọ́ wájú, tó bá dàgbàdàgbà o, bóyá ọlọ́jọ́ tí ẹ dé o need ìrànlọ́wọ́ owó for any purpose, for any important purpose, pé wàá lè rí nǹkan láti lò. Now you've gotten admission to study your masters abroad. Owó ọ̀hún ló wá fẹ́ tọwọ́ bọ̀ nsìn tó ló fẹ́ kó fún fiancé ẹ̀. Without considering what will happen to my and my husband's dreams. The dreams will nurture the better future. Shadi. Mummy. Sherry. Gbogbo ibi tẹ́ sọ̀rọ̀ dé ó yé mi àmọ́ èèyàn àgbà náà lè máa ń pòwe ẹ máa ń sọ wípé ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ ẹ̀yin náà mọ̀ pé àfẹ́sọ́nà mi ni Túnjí kó dẹ̀ kí n ṣe pé ó fẹ́ gbowó ìlọ́wọ́ mi láti kùnà ó fẹ́ fi ṣe business tó máa sọ òun náà di ńlá ni ẹ̀yin náà ẹ wá wọ̀ tí Ọlọ́run bá gbà fún tó bá ga jù bó ṣe wà yìí lọ ó máa fi dàfẹ́ mi náà ni ṣé tìwé lóòótọ́ ni mo mọ̀ pé masters mi ló yẹ kí n kọ́kọ́ lọ ṣe àmọ́ tí má wà nílé ọkọ mi tí Ọlọ́run bá dẹ̀lẹ̀ fún jù báyìí lọ mo lè lọ ṣe PhD mi mo lè ṣe labroad mo lè ṣe ní Nàìjíríà kò síbi tí mi ò lè ṣe kọ́kàn yìí ṣáà ti balẹ̀ kọ́kàn tèmi náà ti balẹ̀ mọ́mí ẹ̀ wò ẹ má get me wrong o mo understand nǹkan tó mean kí òbí máa dáwó fún ọmọ ẹ̀ láti kékeré kó wá dìgbà tó wá dàgbà tán kó wá ṣe púpọ̀ yẹn ó fẹ́ gbà láti lò fúnra rẹ̀ ni ó fẹ́ lò fún ọkàn ni but mọ́mí the same thing náà ni tí mo bá lò fúnra mi tí mo bá lò fáfẹ́sọ́nà mi ṣé bí kọ́ra wa méjèèjì bá lè fi dayọ̀ ni ẹ jọ̀ọ́ mọ́mí we won't misuse this opportunity please ma. Shade. Ma. It's easier said than done. Inú tí ẹ lò mọ́ ó mọ́nú ẹ̀ ní kejì ẹ̀. Mo mọ́nú ẹ̀. Mo mọ́nú ẹ̀ gan ni o. Mo mọ́nú ẹ̀ bàjẹ́. Ó mọ́nú ẹ̀ gan. Gidi gan. Ó mọ́nú ẹ̀ bàjẹ́. Gan gidi. Oh, honestly, I need some time. Yeah, just give me some time. Okay, like kí n padà wá lálẹ́. Beg your pardon? I'm just asking. No, madam. Let me decide. Hello?
I know that sign. Okay. So when I'm through with my decision, I tell you. Ṣé torí ẹ̀ tó ṣe fẹ́ kó sí mi nínú gìmú nìyẹn? Okay. Okay. Ṣadé? Okay. Madam? Ma. Tíjì, Yorùbá sọ pé ọkọ ọmọ ẹni náà ni. But see, this particular money we are talking about, I want you to know this. That money happens to be my late husband's hard-earned money. And the instruction they left before his demise ni wípé certain age tí Ṣadé bá dé ló tó lè ní access owó yẹn. Pé or tóun bá ti kú, that's when she can become, the sole signatory to that money. But since tó ti sọ nǹkan tó fẹ́ fi ṣe, mi ì doubt ẹ̀. Kò sí nǹkan tá a fẹ́ ṣe. Mo kàn fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan tí ojú bá yẹ ojú. Kóun máa yẹ òun. Good. Bó ti jẹ́ pé wọn kì í pa òwe àbí parí òwe nílé àná. Nílẹ̀ Yorùbá. I'm sorry. Mi bínú, mo kàn sọ fún ẹni. Tójú bá yẹ ojú, Túnjí. Kóun máa yẹ. Mami Sherry, Fọláṣadé, mo love her gan. And I would do anything in this world to please her. Mami, Sherry bí tí mo love her dé. Ó máa mú mi lẹ́kùn bẹ́ẹ̀ ni kí n ké, but baby, I love you so much. Ṣé wàá rí, tí wọ́n bá gbé ìyàwó mi sílẹ̀ tó sick, God forbid, tí ìyá tó bí mi lọ́mọ sick, tó wá ní wípé oògùn ẹyọkan péré ló wà, ẹyọkan yẹn ló lè save either of them, máa fún ìyàwó mi because I love her so much. So mommy, mi ò ní fẹ́ kẹ́ wà bothered at all. I love her so much and I'm ready to die for her. You're dying. Good. So after all said and done, tomorrow morning by His grace, I'll go to the bank with her to sign the necessary documents. So Allah, Umadowe. Actually, lovely moment time me wa. Ṣadé. Ma, I'm just saying. Fọláṣadé. I'm just saying. Ó rántí pé Justice Adégoroyè ó ní meeting pẹ̀lú mi. Mo dẹ̀ ń retí ẹ̀. Okay. So, Ọlá. Yes. All right, mommy. Thank you, ma. Yes, welcome. Ṣòro ọmọ ojú ọ̀rọ̀ láàrin ẹ̀ bọ́n ṣe máa ń wà mí. Mo dẹ̀ dábò kíní láti bẹ̀rẹ̀ o. But left with me, mi tí ì fẹ́ gbàgbọ́ pé ó abscond. Let's give him some time. Bóyá ó busy ni mi ò ṣe tí yọjú. Omi ó ti abscond, ó ti sá lọ. Kò pé kó omi mọ́ látijọ́ yẹn. Àwọn tó introduce me as àwọn parent ẹ̀ wọ́n ní wọn ò gbé bẹ́ẹ̀. Kí ló ń pè yẹn? Gbogbo ti dàrú mọ́ mi lójú. I can't even understand anything anymore. I'm just tired. I'm just way too much. Gbogbo tí mo gbójú lé. Àwọn tó introduce ẹ. Wọ́n mi rẹ̀ ní bòde bẹ́ẹ̀. Wọ́n ní wọn ò gbé bẹ́ẹ̀. Kò sí ẹni mo lè fẹ́ bá mi rí. Ó wá mọ ẹbí ẹ̀ kankan. Àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ló ní mi ò rí yìí. Tíjú ti bà tèmi jẹ́ báyìí. Ibo ni kí n ti bẹ̀rẹ̀ mo ti létí dáwọ́. Ṣadé, mo kìlọ̀ fún ẹ. I know. I did want you. I know. Ó rántí tó sọ fún mi. Kò lè disappoint me. Mommy, I trust him. I believe in him. Now, where's the trust? Kí ló hàn ní gbogbo ẹ̀sìn? Yay!
ṣé ọmọ ọdún tí èmi pẹ̀lú bàbá ẹ̀ tá a fi dá owó yẹn jọ sínú àkáǹtì ẹ̀ fún ó dẹ̀ fi ọjọ́ kan àárọ̀ àtàlẹ́ ọjọ́ kan ó fi palẹ̀ gbogbo nǹkan tó jẹ́ ogún ìbí ẹ̀ ó dẹ̀ fi tọrọ fún yàn kò lè messed up àbí kí ló ṣẹlẹ̀ sí Túnjí. Yes, dear. How far pẹ̀lú ẹjọ́ gbogbo Túnjí di ọtí tó wà nínú ọ̀dọ̀ yín? How far? Ó ṣì wà ń bẹ̀. A ti ṣe first hearing, so I had to fix date for second hearing. Ọlọ́run ṣe mú mi ẹ̀wọ̀ kẹ́yà make sure pé wọ́n dájọ́ ọkú death by hanging fún bọ̀bọ̀ yẹn ni o àbí life imprisonment kó má jáde mọ́ àbí kí nínú ìfẹ́ máa ṣe láàrin àwọn èèyàn. Fọláṣadé. Ma. Yes, it's a fact that your mom is a justice. But then, mi lè hàngẹ̀ láì jẹ́ pé òfin sọ bẹ́ẹ̀. Òfin ti sọ bẹ́ẹ̀. Máa gbọ́. Ṣorí bí lọ́ọ̀yà ẹ̀ ẹni tó defend ẹ̀ bó bá ṣe present case ẹ̀. Ó mọ nǹkan. Same thing tó ṣe fún ẹ. Náà ló ṣe fún ẹni tó ṣe fún ẹ tó fi dé pàṣírí ẹ̀ tó rẹ̀ fi délé ẹjọ́. So, the fact pé ẹ ti fojú balẹ̀ ẹjọ́ bẹ́jọ́ ẹ̀ bá ṣe yẹ kó lọ ìdájọ́ tó bá deserve ilé ẹjọ́ á dá fún. Mo mọ̀ pé bó ṣe ń dùn wọ́n sí òun ló ṣe sọ bẹ́ẹ̀ èyí tó sọ yẹn òfin ò sọ bẹ́ẹ̀ ìwọ ló ń sọ out of ìtara àti bí inú ṣe ń bí ẹ. But let's thank God for his mercies. Ṣé bí wọ́n nìyí ìkólú ẹ̀ náà ti dá padà tí wọ́n ti dá padà ní ìlọ́po nílọ́po mọ nǹkan tí ẹjọ́ ẹ̀ bá jọ mọ́ o ilé ẹjọ́ máa dá fún un. Bọ̀ èmi kàn rò pé irú èèyàn bẹ́ẹ̀ what is he doing in the society? At least tó bá tẹ̀ máa add values kó lọ add values ara àwọn ẹlẹ́wọ̀n mo dẹ̀ mọ̀ pé kò sí value kankan tí ìyẹn fẹ́ add ó kàn mọ́ máa bá yé àwọn èèyàn jẹ́ síta ni kó kúkú bá wa tọ́jú ẹ̀ síbi kan kó máa gbé bẹ̀ títí láyé àti láìláì káwọn ọmọ ẹ̀ tó bá bí kí wọ́n máa yọjú but then òfin it's okay. Exactly. Yeah. Ẹ̀bùn. My sis, ẹ kú ọ̀lẹ́ ma. Báwo kúrò lẹ̀? Ẹ lẹ́ ma. Kó jókòó. Mo ń bọ̀. Okay ma. My sis, adájọ́ àgbà. Ẹ lẹ́ ma. Ó jàre. Ṣé wà okay? I'm fine. Ìwọ náà ńkọ́? I bless God. So Ẹ̀bùn, ọ̀rọ̀ tó ń sọ lórí fóònù kò fi gbogbo ayé mi. Okay, my sis. Ọ̀rọ̀ tí mò ń bá yín sọ látànà lórí fóònù mo ní kí n kúkú wá síbi kíkọ́ wá bá yín sọ kó lè yé yín dáadáa. Ṣé mọ̀ pé ojúkòrò wọ́n ní kí n ojúkòrò jẹ. Ẹ̀yin àgbà náà délẹ̀ dẹ̀ pòwe pé èèyàn kì í lẹ́ni nímọ̀sán kó mú kíkan. Àwọn òwe kan wà tí ò kì í work ní àwọn circumstances kan. Ẹ̀bùn, òwe tó pààyàn kò lè work. Why? Àlàyé tó ṣe fún mi. I mean, ó mọrú ẹ̀gbọ́n tó ní. I mean, it's like ó ń gbàgbé wípé ó dàbẹ̀ ni pé ó ń gbàgbé nǹkan tó ń pè ní oath of office. You were there at my swearing-in. You were there nígbà tí mò ń take oath mi. Àǹtí ẹ gbàgbé oath of office. You can do it. Èèyàn ló kọ́ náà. So o wá expect wípé kí n wá bend, àbí? I lè bend. No, I won't.
ọ̀rẹ́ ẹ̀ ni ò jẹ́rìí ẹ̀ right. mo trust ọ̀rẹ́ mi ó wà honest wọ́n parọ́ mọ́ ni ẹ jọ. justice ẹ̀bùn kò lè parọ́ àbí. yes. ṣoré mi tí mo jẹ́ sísẹ́ ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ tí mo wà lórí ìjókòó yìí. hey tán bá gbé ẹ dé ìdí ògùn I'm sorry tí n bá ṣe nǹkan míì tó bá mọ̀ tó bá lo jẹ́rìí mi wọ́n á kàn bẹ̀rẹ̀ ọ̀tá ẹ̀ fógun dànù. ó níbi tí mo jẹ́rìí yín dé. Okay o fẹ́ gbọ́. bẹ́ẹ̀ni. even your shadow ẹ̀bùn kó tó trust shadow at times kó kọ́kọ́ máa rò ó kó tún máa tún rò ó. shadow mi. bẹ́ẹ̀ni ṣòtúbọ̀ èèyàn ló burú jù. ó dẹ̀ ń sọ ó dẹ̀ ń place ẹ̀ sórí table fún mi as if ẹni wípé ó ṣojú ẹ̀ were you there? Now this is my advice for you. Tó bá jẹ́ pé lóòótọ́ ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n ti mọ̀ like ẹ̀ ó dẹ̀ fẹ́ kó win case yìí ṣorí I being a justice case tí lọ́ọ̀yà bá present síwájú mi ó ní mo máa gbèdájọ́ lé lórí o. ẹ̀bùn àbúrò justice kódà ẹ̀rọ ó mọrú ẹ̀gbọ́n tó ní látànà kó tó dé ni ó mọ̀ pé èmi o justice kódà ẹ̀rọ mi níwà báyàzọ nǹkan tí mo lè sọ fún ẹ kó má bàa jẹ̀bi wọn ni wípé kó advice wọn kán lọ wá agbẹjọ́rò tí ẹnu ẹ̀ gbójọjọ níwájú adájọ́ yes kó wá present case wọn nǹkan tán bá gbé déwájú mi òun ni mo máa dájọ́ lé lórí o even tí lọ́ọ̀yà ẹ̀gán bá parọ́ tí mo bá rí wípé irọ́ ni wọ́n pa wọ́n fẹ́ fi irọ́ bo òtítọ́ mọ́lẹ̀ you know me. I lè bend. No, I won't. Honestly, I will not. Mi ní gbèsè yín rọ. You know me. You know me for that. Mi ní gbèsè yín rọ. So anyways, jẹ́ ká fìyẹn sílẹ̀. Ẹ̀bùn tí ń ṣe mí. Kí ni mo ṣe mà? Ìyá àánú. Lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀. A ti tó bóyá bí ẹ̀mẹ́rin bí àmàrùn tó ń pè tó sì ń fi ẹjọ́ yẹn sùn mí pé ṣé mi ò tí ì bẹ̀ sọ̀rọ̀ ni. Kí ló dé tó ń ṣe báyẹn bù? Bàbá mi ò wà bó ṣe ń wà báyẹn kó tó jáde láyé. Sis mi, ṣe bá dájọ́ lẹ pẹ̀ra yín. Later I find fact kẹ́tù máa bẹ̀ sí George. Àbúrò mi ní ẹ̀mọ́ dẹ̀ mọ̀ pọ̀ burú. Mo mọ̀ pé agídí wà ní nǹkan tó bá ló máa ṣe ló máa ṣe. Ó lọ ní kó change school ọmọ, ó lọ fárígá, ó dẹ̀ ní mi ṣèwádìí kí n find the facts. My river justice. Yes. After how many times? I had to change school ọmọ lẹ́ẹ̀mẹ́rin. Kí ló dé? She's a mother. Ó dẹ̀ mọ̀ nǹkan tó ní tó fi ní kó change school fọmọ òun. I'm a father and I'm educated and I'm spending my money. Lórí èlò àǹtí mi, ẹ ká bẹ́ẹ̀ sí. Lẹ́yìn ìwádìí tí ilé ẹjọ́ yìí ṣe lórí ẹ̀sùn jìbìtì àti ìfipágba owó lọ́wọ́ arábìnrin Fọládára Williams àti àwọn òbí ẹ̀. Ìwọ ọ̀gbẹ́ni Ọlátúnjí kú foríjì. Ilé ẹjọ́ yìí jù ẹ́ sí ẹ̀wọ̀n ọdún 14 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára without option of fine. Bákan náà, ilé ẹjọ́ yìí pa láṣẹ fún Commissioner of Police ti state tí a wà yìí láti ṣe ìwádìí tí ó péye lórí ẹ̀sùn ìfi-irọ́ àti jìbìtì gba owó lọ́wọ́ arábìnrin Fọláṣadé Ikúdàíró àti Ìwọ̀túnjí Kúforíjì and appropriate steps should be taken. Olúwa mi o! Ẹjọ́ tó wà nílé ẹjọ́ lẹ́ni ni ẹjọ́ afipábánilòpọ̀ onírọ́ àtoníjìbìtì. Arákùnrin ó jẹ̀bi ẹ̀sùn ìfipábánilò apààyàn àti òpùrọ́. Fún ìdí èyí ilé ẹjọ́ fi ẹ́ sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. Court! Mo gbé o. Àṣé àṣegbé kan ò sí. Àṣepamọ́ ló wà. Ọ̀gbẹ́ni kò ní yẹ̀yẹ́ ìwọ ní kò ṣàṣegbé kan o fẹ́ sọ yìí ìbàdí ló ń tíátà fáwa ni tó ń sọ pé tó fẹ́ máa kọrin àṣegbé kan ò sí ẹgbẹ́rin. Àṣepamọ́ ló wà. Bá mi fún mélòdì. Sí o àṣepa ẹgbẹ́ ò sí o àṣepamọ́ ló wà. Àṣegbé kan ò sí o. Àṣepamọ́ ló wà. Fún ní mélòdì. Ànáyé Fúkàlábà kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ sọ bẹ́ẹ̀ dúró ní tíátà ni? Ẹ bẹ̀rẹ̀ kẹ́ iṣẹ́ fún mi jàre. Wà ọ̀gbẹ́ni dísù. Ẹ farabalẹ̀ fún ìwọ náà. Ọ̀gbẹ́ni dìde ṣiṣẹ́ ìflọ̀tọ̀. Àlàyé fún ládàá ẹ fún bàbá yẹn náà ládàá kó ṣiṣẹ́. Ẹ fún ya ẹ jẹ́ kó roko yẹn lórí burúkú nìyá yín ṣá.
Olúwa ẹ ṣé àánú yín dúró. Olúwa ẹ ṣé àánú yín dúró. Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé àánú yín dúró. Ọlọ́run ẹ ṣé, bàbá ẹ ṣé, ẹ̀mí àwọn wòlíì ẹ ṣé. Olúwa mo dúpẹ́, Ọlọ́run tí kì í dojú tì ní. Mo dúpẹ́ nítorí pé ẹ ò dojú tì wá lórí ọ̀rọ̀ Túnjí. Mo dúpẹ́ nítorí pé ẹ gbé wa lékè. Mo dúpẹ́ nítorí pé ẹ gbà fún wa. Mo dúpẹ́ nítorí pé ẹ dé wa lẹ́dí àdúrà. Ọlọ́run ẹ ṣé o, Ọlọ́run ẹ ṣé o, Ọlọ́run ẹ ṣé, mo mọ̀ ọ́ lóore o. Olúwa ẹ ṣé o, torí pé gbogbo ìkólọ wa pátá ẹ tún gbà padà fún wa. Ọlọ́run mo dúpẹ́, Ọlọ́run mo mọ̀ ọ́ lóore. Ẹ jẹ́ kí ìyà ò jẹ wá gbé. Ọlọ́run ẹ ṣé o, Ọlọ́run ẹ ṣé o, Ọlọ́run ẹ ṣé o. Títí ayé ni wọ́n máa yìn yín, títí ayé ni wọ́n máa gbé yín ga. Ògo ni forúkọ mímọ́ yín, ògo ni forúkọ mímọ́ yín, ògo ni forúkọ mímọ́ yín. Mo mọpẹ́ wá, Olúwa jọ̀ọ́ ṣe ìtẹ́wọ́gbà o. Jésù Olúwa wa. A kú oríire ọkọ mi, a kú oríire, a kú oríire. Àwa nìkan tán, a tún padà bọ́ sínú ayọ̀, a tún padà bọ́ sínú ìdùnnú, a tún padà bọ́ sínú ìgbádùn. Ògo ni fún yín Ọlọ́run. O ṣeun. Ká wá bomi sára. Kí ló dé? Ọkọ mi, ọjọ́ ìdùnnú leléyìí, ọjọ́ ayọ̀ ni, àìrógun ìbànújẹ́ mọ́. Báwo ni ò bá ṣe dùn tó? Tó bá yẹ dádì mi wà láyé nírú ọjọ́ ìní yìí. Ọkọ mi, kò kúkú ríru ọkọ mi. Kí ni ìbá ṣe dùn tó? Ká ní Ìṣọ̀lá mi wà láyé lọ́jọ́ tòní lówó orí mi ọkọ mi. Kó wá rí i pé gbogbo ìkólọ ọ̀hún pátápátá ló tún ti padà wọlé wá. Ìbá mà láyọ̀ o. Àmọ́ Fọládára, bí Ọlọ́run bá ṣe sọ pé ẹ̀dá máa rìnrìn àjò ayé bẹ́ẹ̀ ló ṣe máa rìn. Bọ́lọ́run ṣe sọ wípé àwa ṣe máa rìn tiwa la ṣe rìn ni. Bó ṣe wọ Ọlọ́run ọba ló ń ṣọlá. Èmi mọ̀ wípé nínú ibojì tí bàbá ẹ̀ wà lọ́jọ́ tòní, inú ayọ̀ lòun náà máa wà. Mo mọ̀ pa àrùnra á fi hàn wípé inú òun dùn pé ìkólọ òun padà. Torí náà kọ́ má jẹ́ ká fi kún sí i. Ṣó ti gbọ́? Ayọ̀ ti wọlé tọ̀ wá wá. A ti bọ́ sínú ìgbádùn padà. Ẹlẹ́dàá ti ṣàánú wa. Ó ti dá gbogbo ìkólọ wa padà fún wa. Inú ayọ̀ ni kò jẹ́ ká wà. Má jẹ́ àsunkún. Ṣó ti gbọ́? Má jẹ́ àsunkún ká yọ kọ́ mi. Àní rí bànújẹ́ mọ́. Ayọ̀ tó dé kò tún padà bọ̀ lọ́wọ́ wa. Láṣẹ Ọlọ́run bá. Má sunkún. Yes. Òṣàòkè wá fàyè mi dára. Fọládára, ọba ọ̀run wá fàyè mi dára rere láyé. Fọládára, òṣàòkè wá fàyè mi dára rere o. Ẹ̀tàn is the order of the day o. Ìbílẹ̀ ayé lọ́wọ́ ayé sá o. Ẹ̀dá ayé ṣáda ṣe o. Lórí ọ̀la yìí Fọládára o. Máa tẹ̀síwájú àyà Fọládára o. Má ṣe kárẹ̀ o. Ẹ̀ṣọ́ ènìyàn.